Òṣùpá tí ń bá wà pẹ̀lú ẹ mo wà pẹ̀lú ẹni tí ń bá sí pẹ̀lú ẹ á jẹ́ pé mo tàkété ṣùgbọ́n kí n tó tàkété máa kọ́ fún ẹ ní ìmọ̀ràn gidi tó ṣe wá o láǹfààní kì í ṣe ti kàyéfì tó sọ wá dèèyàn yẹpẹrẹ tí ń bá ti ń bẹ pẹ̀lú èèyàn o Òṣùpá tí ń bá wà pẹ̀lú ẹ mo wà pẹ̀lú ẹni tí ń bá sí pẹ̀lú ẹ á jẹ́ pé mo tàkété ṣùgbọ́n kí n tó tàkété máa kọ́ fún ẹ ní ìmọ̀ràn gidi tó ṣe wá o láǹfààní kì í ṣe ti kàyéfì tó sọ wá dèèyàn yẹpẹrẹ. Àyìndé kú ayé láyìndé kú Síkírù Àyìndé kú ohun ayé láyìndé kú ìṣe ló yẹ kọ́ mọ́ ṣe léde ní Àyìndé ńṣe ló yẹ kọ́ mọ́ ṣe léde ní Àyìndé kú ayé láyìndé kú àgbàlú náà sọ pé ó tòrò lọ alágbàlú náà sọ pé ó tòrò lọ ọmọ tí o bá lè ǹjọ́ má lè gbẹ̀rù àgbà bí ọmọ tí o bá lè ǹjọ́ má lè gbẹ̀rù àgbà bí àgbàlú náà sọ pé ó tòrò lọ ṣẹ́rí mo fẹ́ràn Àyìndé Agbájé mi Síkírù gan mo fẹ́ràn Kollington ló jẹ́ súnmọ́ bàbá kébé mo fẹ́ràn Àyìndé Anífowó ṣe púpọ̀ ṣùgbọ́n táfùjì gẹ́lẹ́ bó ṣe wà tán ṣe kọ́ kẹ́nikẹ́ni bá ló fẹ́ padà tún tọkọ́ tẹ́nikẹ́ni bá ló fẹ́ padà tún tọkọ́ àwa kan wà táwa gan máa kọ̀tàn tí abẹ́ ẹ̀kọ́ Saheed ni mo fẹ́ràn Àyìndé Agbájé mi Síkírù gan mo fẹ́ràn Kollington ló jẹ́ súnmọ́ bàbá kébé mo fẹ́ràn Àyìndé Anífowó ṣe púpọ̀ ṣùgbọ́n táfùjì gẹ́lẹ́ bó ṣe wà tán ṣe kọ́ kẹ́nikẹ́ni bá ló fẹ́ padà tún tọkọ́ tẹ́nikẹ́ni bá ló fẹ́ padà tún tọkọ́ àwa kan bọ̀ táwa gan máa kọ̀tàn tí ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè Fuji Musicians Association ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè gbogbo Fuji Musicians ká fi fẹ́ lò ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè ẹgbọ́n náà ta ni ọmọ kọrin Fuji Music orin ní orin Síkírù Àyìndé Agbájé Barrister orin ní orin Kollington Àyìnlá mi kébé kò wára orin ní orin Wasiu Àyìndé ọmọ tó bọ̀ láhàn orin ní orin rhythm sóní sweet percussion sómélé Àdàmú Saka ń sọ tiẹ̀ lọ́tọ̀ gédégbé omele Àdàmú omele bàtàlù òǹgbọ́ létí èmi ní king of music tó ń sọ tàlẹ́ntà lè fi wé ẹgbọ́n náà ṣó láfi wé kò sẹ́ńtà lè fi wé ọmọ mi ṣùdí kéèsì if you don't know ọ̀bọ̀ orin l'Òṣùpá ẹ̀bẹ̀rẹ̀ ojú tó pàwó wọn lọ́bọ̀ orin l'Òṣùpá. Thank you everybody, no more war ṣókí lọ́bọ̀ ìkúrú ti dọ̀kúrú ló máa ń pọ̀ ẹwà pa.